ìyàwó mi wà lálàáfíà, kọ́lọ́run kó bá ń dúpẹ́ fún torí tó ṣe mí kálọ́bìnrin mi ni a ti fi mí lẹ̀ àti lọ. Ṣùgbọ́n òun dúró tì mí kì í sì ń bó ìwà pẹ̀lú mi, gbogbo ayé ń jẹ bá ṣe mú gan oníkan ló ń sáré ẹ̀ torí mi ò lè ṣe kankan. Kọ́lọ́run kó bá ń ṣàánú ẹ̀, kó bá ń dúró tì torí ilé ti sú mi, ó di ọdún méjì báyìí. By February 16 máa pé 2 years tí mo ti wà lórí ìdùbúlẹ̀ báyìí. nǹkan bẹ́ẹ̀ o, mẹ́wàá ń ṣẹlẹ̀ nílé dúníyàn kí adéṣọ̀kan ibrahim ayọ̀adé ó lè fẹsẹ̀ méjèèjì ní padà kó lè bọ́ nínú àjàgà ayé ló ṣe kó gbàjarè tọ̀yìn wá pẹ̀lú omijé lójú ni ó fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ibi iṣẹ́ ni ó ti ń bọ̀ lọ́jọ́ náà kí àgbákò tó ṣẹlẹ̀. Mò ń bọ̀ mo fẹ́ délé ni ọkùnrin olóṣèlú ọmọ ẹgbẹ́ APC dá fún àwọn ọ̀rẹ́ ẹ̀ níbi tí wọ́n ti jọ máa ń ṣe fàájì nínú ìjọra olóyè lẹ́kọ̀ọ́, ṣùgbọ́n kàkà kí ayọ̀adé wá darapọ̀ mọ́ gẹ́gẹ́ bí ìlérí tó ṣe, ìró burúkú ni wọ́n fún wọn. Wọ́n ní mọ́tò ti kọlù ú, ó ti pa á kí wọ́n ti wá gbé òkú ẹ̀ nílẹ̀ẹ́lẹ̀ ibi tí onídàáfún eléré àsápagídé yanjú ẹ̀ sí. Lẹ́lẹ́lẹ́ ni àwọn èèyàn sáré débẹ̀, bẹ́ẹ̀ ni ètò bẹ́ẹ̀ lórí bí wọn yóò ṣe gbé olóde ẹ̀ sí kòtò. Ní ayọ̀adé bá yíra padà o, ọkùnrin náà sọ pé òun kò tíì ṣetán láti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Ṣá o, ayọ̀adé ò kú o, ṣùgbọ́n látìgbà náà ni ọkùnrin ọmọ ìlú Ìbàdàn ti wọ wàhálà, kò lè dúró kò lè nàró, bẹ́ẹ̀ ni kíní ọ̀hún kó ìnira ńlá bá a lójoojúmọ́. Nígbà tí wàhálà yìí dé, kí nípa tí ọba aláyé ọjọ́ra àti ìlú yọlá kó ni àwọn olóṣèlú ẹgbẹ́ ìpapà ṣe, níbo ni ọ̀rọ̀ ọ̀hún kù sí, ẹnu oníkan là á ti gbọ́ o. Ọ̀rọ̀ rẹ̀ wò látẹnu adéṣọ̀kan ibrahim ayọ̀adé. Orúkọ mi ni Adéṣọ̀kan Ibrahim Ayọ̀adé. Iṣẹ́ wo lẹ ń ṣe gan? Òṣìṣẹ́ ìjọba ni mo ń ṣiṣẹ́ ní Apapa local government tẹ́lẹ̀, wọ́n ti gbé mi lọ sí Apapa Iganmu local government báyìí. Láti báwo ni ẹ ti join iléeṣẹ́ yẹn? Láti 2010 mo ti join iṣẹ́. So báwo la ibi 13 years báyìí? Bẹ́ẹ̀ni. Kí ni kó tó ṣẹlẹ̀ sí yín gan? Ẹni tó ṣẹlẹ̀ ni pé mo jí láàárọ̀ mo lọ ibi iṣẹ́. Ìgbà tí wọ́n á close ibi iṣẹ́ jẹ́ kí tẹ̀ máa bọ̀ wá lé ohun tó ṣẹlẹ̀ sí mi ló ṣẹlẹ̀ tí mo accident ní inú National Theatre. Accident náà ti ṣẹlẹ̀. Àtìgbà náà ni mo ti wà lẹ́nu kọ́nà kó lè ṣàánú mi báyìí. Láti 2021 mo ti wà lẹ́nu kíní báyìí. Bí ọdún méjì báyìí àbí? Bẹ́ẹ̀ni sà. Accident yẹn báwo ló ṣẹlẹ̀? Ẹ wà nínú mọ́tò ni? Ẹ wà lórí kẹ̀kẹ́ ni? Ẹ rìn lọ ni? Kí ló ṣẹlẹ̀ gan? Mo wà lórí ọ̀kadà. Ní accident náà ṣẹlẹ̀ sí mi. Ẹ̀yin lẹ gún ni àbí wọ́n gbé yín? Èmi mo gùn. Okay. Èmi mo gùn máṣíìnì náà. So ẹ̀ṣẹ̀ ń gùn àbí òun náà lẹ ń gbé lọ lẹ ń gbé bọ̀ tẹ́lẹ̀? Òun náà ni máa ń gbé lọ ni máa ń gbé bọ̀. So irú mọ́tò wa ló gba yín yẹn, ṣé báwo lè ìṣẹ̀lẹ̀ báwo lè wáyé gan? Ìgbà tí mò ń bọ̀ mi ò rí mọ́tò kankan. Ibi tí mọ́tò náà gbà wá sí mi Ọlọ́run bá nìkan ló yé tí mọ́tò náà fi gbà mí. Kí n kò lè ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀. But according to àwọn tí wọ́n gbé mi, wọ́n jẹ́ pé abẹ́ mọ́tò òun gan ni wọ́n ti yọ mí. Irú mọ́tò wo? Bọ́ọ̀sì ni, mọ́tò elérò, abẹ́ mọ́tò náà ti yọ mí. Fálágùn àbí? Àwọn bọ́ọ̀sì ẹ̀rọ àgbẹ̀ Fálágùn náà ní bẹ́ẹ̀ ni. Bọ̀tẹ́ yín ò tiẹ̀ mọ̀, ẹ rí nǹkan kan rárá. Bẹ́ẹ̀ ni. Débi pé nígbà tó ṣẹlẹ̀ tán wọ́n náà ti dé èrò lórí pé ọ̀tá mi ti kú. Ìkan náà àwọn tó lẹ́mìí Ọlọ́run bá bóyá Hausa ni ìwà mọ̀ pé àwọn immigration tó wà ní National Theatre bèbí tí wọ́n gbé mi sí. Ló wá rí pé fóònù ríǹgì lápò mi. Òun ló wá láyà láti yọ fóònù lápò mi, ló wá jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé ohun tó ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀. Ìgbà táwọn èèyàn sọ fáwọn wípé this person don die here, he dey for National Theatre, make una come carry am. Tó jẹ́ kí àwọn èèyàn tètè mọ̀ pé. Ta lẹ́ni tó kọ́ pè níjọ́ náà tàbí ta ló kọ́ ké sí? Àwọn ọ̀rẹ́ mi ló pè mí. Wọ́n náà ọ̀rẹ́ mi ló pè mí pé níbo lẹ wà, ṣé ẹ wá sí ìjọra padà ní abẹ́ tí lọ sùn náà nìyẹn. Ìyẹn ni ìyẹn ń béèrè lọ́wọ́ lórí fóònù láàmú pé tó máa ṣẹlẹ̀ yẹn ti ṣẹlẹ̀. Olóhùn tí ẹ̀ kọ́kọ́ bí pé olóhùn kọ́kọ́ ṣépè fún ẹ tó gbé fóònù ẹ tó ṣe kó lọ́dọ̀ àwọn sìn lọ́fíìsì sìn pé ká pàdé lórí báyìí.
òun dẹ̀ rí pé kò sí yàtọ̀ tó tọ́, òun dẹ̀ pé àwọn àbí méjì mẹ́ta ẹwà nǹkan bá báyìí lòun gbọ́ àgbà tó máa débẹ̀ tó tọ́ náà rí pé ọ̀tá ìdí ẹni ti di òkú tó tọ́ gẹ́gẹ́ bọ́ ìsọ pé wọ́n ti fi ń bu ọ̀tá mi mọ́lẹ̀ àtàwọn máa gbé mi tí káwọn gbé mi lọlé kán ṣètò wọn yẹn máa bẹ́rí ọ̀tá yẹn àlọ́ ìlànà ìtọ́jẹ́ gbé mi sínú mọ́tò wọn ló ti rí pé mo jára wúyẹ́ mọ́ òun lọ́wọ́ àbúrò sọ pé ay ọ̀nùrà kò mú dáadáa lóko wà gba ẹni yóò ti kú o ẹni yóò ti kú o òun ní fílíǹsì mọ́ lára òun ní fílíǹsì ẹ̀ wọ́n bá ṣéǹjì direction pé wọ́n gbé lọ sí mọ́ṣúárì wọ́n gbé lọ sí hospital wọn gbé mi lọ dé ní mi mọ́rúkọ ẹ̀ wọ́n ní general hospital kan ní Lagos Island dé ibẹ̀ ni wọ́n ti wá rí pé mi ò lè jókòó mi ò lè sùn pẹ̀lú gbogbo fọ́ọ̀sì lọ fún mi tún lè jókòó wá kí ló wá ṣẹlẹ̀ wọ́n kọ́ ṣáà rí pé ẹsẹ̀ yìí ó ti kán tiẹ̀ bọ́ wọn rí ti bí wọ́n á rí pé ọrùn ẹsẹ̀ yìí ó ti kán tiẹ̀ wọ́n ti kán dànù lọ́nà méjì ọrùn ẹsẹ̀ ti kún ibi kan náà ti kán bíbí wájú ọ̀nà méjì wọ́n nọ́tìsì pé nǹkan kan ṣe mí bíbí wọ́n ṣáà pé ẹkún mi wá sun pé mi lè jókòó mi lè sùn mi lè ṣe gbá wọn àgbègbè kọ́ lọ ya x-ray fún mi ìgbà tó máa ya x-ray yẹn fún mi wọ́n á rí pé egungun tó wọnú egungun hips yìí fóònù náà ti fọ́ tó wọnú bàdí bẹ̀rẹ̀ fóònù náà ti fọ́ ìgbà tó máa wù pé wọ́n kọ́ tó dùn mí bí ọ̀sẹ̀ kan bẹ̀ wọ́n rí pé mi mọ̀ kankan mi ṣe kankan mo kàn ṣáà máa sunkún ni wọ́n tún rò pé ti affect mi ní ọpọlọ wọ́n tún lọ sí test ọpọlọ wọ́n ṣàgbójú yìí kẹ̀ òun ti wọnú tiẹ̀ ojú bẹ́ẹ̀ ojú yìí òun ti wọnú nǹkan náà àwọn nọ́rẹ́bù mi tí ọlọ́run kọ́lọ́run kó bá ń dúró tì wọ́n àwọn nọ́rẹ́bù mi níjọra aláwàpá local government àwọn ọ̀rẹ́ mi wá pè gbà kọ́ bá ló ṣẹlẹ̀ o ìyẹn ló wá pè wọ́n ní Ìkẹjà ní LASUT pé ẹjọ́ pé wọ́n gbé èèyàn òun kan bọ̀ pé kọ́ bóun àti àtẹ́ǹdì sí yẹn náà ẹgbẹ́ Mojísọ́lá Miranda mẹ́mbà olóṣèlú lẹ́yìn ni mò ń ṣòṣèlú díẹ̀díẹ̀ mò ń gbìyànjú ni. òṣèlú wo lẹ́yìn ṣe ń bẹ̀ PDP ní àbí APC lẹ́kọ̀ọ́. APC ni mo ṣe. wọ́n dẹ̀ mọ̀ yín dáadáa nínú ẹgbẹ́. lápapá o wọ́n mọ̀ mí dáadáa so ìyẹn ló wá pè wọ́n bẹ̀ pé kán tètè gbà wọ́n gbàtà rẹ̀ débẹ̀ tó tọ́ apá ọlọ́run pàdé ń bẹ̀ wọ́n gbà mí wọlé tí wọ́n sọ wọ́n ń gbà yàn bẹ̀ ẹni àwọ̀ gbàtà máa gbà wọ́n gbé lọ sí emergency wọn. ẹ̀yin tó ní kẹ́ máa lọ mẹ́rin dárúkọ ẹlẹ́ẹ̀kan sí. ọ̀nà Mojísọ́lá Miranda member house of assembly a máa ń pè ní ìyá kòbókò of Lagos State. So gbàtà débẹ̀ ń lọ ọ̀sẹ̀ kan ní emergency wọn kó tó bẹ̀rẹ̀ sí ní ṣe ẹni tí fún mi níbẹ̀ wọ́n ṣàwọn fún mi fọ́ sí ilé pé ẹsẹ̀ mi ó gbé sókè báyìí nǹkan lórí bẹ́ẹ̀dì. ìyàwó yín kọ́ àtàwọn ọmọ. ìyàwó mi wà wọlé àlàáfíà kọ́nà kó bá ń dúpẹ́ fún torí tó ṣe mí kálọ́gbèrè mi ni a ti fi mí lẹ̀ àti lọ sòrò ń dúró tì mí dìísí ìwọ ìwà pẹ̀lú mi gbogbo ayé ń jẹ́ bá ṣe mú gan onùkọ́ ló ń sáré ẹ̀ torí mi ò lè ṣe kankan kọ́nà kó bá ń ṣàánú ẹ̀ kó bá ń dúró tì torí ilé ti sú mi ó di ọdún méjì báyìí by February 16 máa pé 2 years tí mo ti wà lórí ìdùbúlẹ̀ báyìí mo lè ti ná ọ̀pọ̀lọpọ̀ owó tèmi náà ṣiṣẹ́ fún pẹ̀lú sọ́pọ́tà mi yàn tí ó ṣẹlẹ̀ pé 8 million tí mo ti ná lórí pé kí n lè wà òkè náà ni gbogbo tí mo ní mo ti tà àánú wà ní mo á fẹ́ báyìí báwo ti máa ṣàánú mi because pẹ̀lú ṣé wò mí báyìí mi lè bẹ̀rẹ̀ mi lè ṣe báyìí. ní Ìbàdàn bẹ̀rẹ̀ náà ibẹ̀ ni mo lọ ṣe operation ti bí ìgbáròkó dì mí yìí wọ́n ti yọ ìlú tó abọ́ tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ àwọn ọmọ kan táwọn fi síbẹ̀ wọ́n ṣàní máa wà òkè mo ti ṣe eléyìí náà sí ìtọ́ ṣe fún mi láti ìdí máa mo ti ṣe é ṣe àti fẹ́ ṣe oṣù mẹ́fà báyìí kò sí yàtọ̀ náà ni ṣùgbọ́n tí wọ́n á dẹ́kọ̀ padà wọ́n á padà. èló lẹ náà tẹ́ fi ṣe ìgbáròkó dín yẹn gbà yẹn. ní Ìbàdàn wọ́n gba 2.7 million lọ́wọ́ mi. wọ́n fi ṣe nígbà tó lè ṣe ń gbà yẹn ṣé ẹ lè fi rìn àbẹ́ ẹ lè fi rìn. mi lè fi rìn. but kó tó di pé wọ́n ṣe ǹjẹ́ ẹ ti lè jókòó báyìí. àwọn máa ń jókòó bẹ́ẹ̀ àwọn ti ṣe fún mi lẹ́kọ̀ọ́ bí báyìí mo sì lè jókòó báyìí. tán ṣe lẹ́kọ̀ọ́ gbà yẹn ìrírí àwọn tó kó gbàngbà yẹn. àwọn tó dúró ti bírèmì ò ti rántí kankan. àwọn náà san owó yẹn
àwọn ló dúró ń gbà yín, ṣé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC náà ló dúró ń gbà yín àbáwọn ọ̀rẹ́ tẹ́ mọ̀ àbáwọn fámìlì yín. àwọn ọ̀rẹ́ mi náà dúró tì mí, àwọn náà mọ ibi tó ti sọ́ọ̀sì fún ó káàkiri. Màá dẹ̀ fàsìkò yìí màá tó fi dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Ọ̀jọ́lá of Lagos. Àwọn náà pẹ̀lú àwọn tó ṣàánú. Ọba Fatai Aromire. Bẹ́ẹ̀ni, wọ́n pẹ̀lú àwọn tó fún mi lówó ń gbà yẹn, lówó tí mo tiẹ̀ lérò tàbí ṣe operation ìgbàròkó di nígbà yẹn àti ti ojú yìí àti Honorable Ayọade Joseph, now the chairman LSDPC Lagos State, member former House of Rep ni wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ Honorable Ayọade Joseph kọ́lọ́ máa dúpẹ́ fún àwọn àti gbogbo AUF group. Àwọn náà gbìyànjú fún lọ́nà tó pọ̀, kọ́lọ́ máa dúpẹ́ fún wọn. Àtàwọn míì tẹ́tí ẹ̀rọ tí mo. Àwọn tí mi tiẹ̀ rántí wọn tó bá ní kí n máa dárúkọ ilẹ̀ á kún, àmọ́ Ọlọ́run dúró tì mí torí mi ṣì wà nísìn. Ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan tí ó tó ìṣe ti jáde láàyè. Wọ́n pẹ̀lú adúgbò ohun tó ṣe mí náà, Ọlọ́run ṣètò ní kí n tó máa rẹ́ràn fi sọ̀rọ̀, kí n tó máa mí ìṣètò wà láyé dì sí. Mo ṣe wá wò pé ó tó gẹ́ báyìí o, torí mo gbé nǹkan tí mo lè rádùn fúnra mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Àmọ́ níbi tí mo bá dé báyìí mo rí pé ó ti kọjá ẹ̀mí mi. Mo ṣe nǹkan tí mo lè ṣe mọ́, tèmi nìkan lè dá ṣe mọ́. Mo ṣe wò pé kí gàjà rẹ̀ fáyé, wọ́n lè ṣàánú kí n lè bọ́ nínú kí torí ìgbà tí mo dé lásùtù padà, wọ́n sọ pé if replacement ní ọ̀nà best thing tí mo lè ṣe jẹ́ kí màá lè fẹsẹ̀ mi rìn, màá lè wà òkè tí ó lè sí pọ̀. Hip. Bẹ́ẹ̀ni. Ìyẹn ìgbàròkó dì báyìí. Egungun tó wọnú orí ìyẹn kò sí ogun. Bó lẹ já fẹ́ ṣe yẹn tá a fi rọrùn kí ni àwọn tó sọ fún yín, kí làbá tó gbé síwájú yín tẹ́ lè ṣe. According to wọn ní lásùtù, àwọn dòdò pé àwọn máa ṣe fún mi pé bò máa lò fún bí 15 years. After that 15 years, I will need to change it again. But on my own, mo ṣe research lọ́pọ̀lọpọ̀ to different countries. Àti mo wá rí pé kódà gan sì bá mi sọ láàárọ̀ yìí láti India. Àwọn orúkọ kìnìún wà lórí fún mi, orúkọ ilé hospital wà lórí fún mi. Ọkọ wọn máa ń béèrè lọ́wọ́ mi pé ṣé mo ní visa, ọkọ tó máa ń béèrè lọ́wọ́ mi nìyẹn. Wọ́n á ní mo ní, ṣé mo ní passport, wọ́n á ní mo ní bó ti expire, wọ́n á ní kékeré lọ renew rẹ̀. Pé tí n bá ti renew rẹ̀ kí n send front page yẹn, pé kí n send ẹ̀ sáwọn ní WhatsApp, pé kí àwọn máa fún mi ní letter, àwọn máa send letter pẹ̀lú orúkọ bí jẹ́ kí visa yẹn a lè yá lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn tó bá rí níbẹ̀. wọn ní kẹ́ fáwọn ní kẹ́ ṣe data page passport yìí kẹ́ send ẹ̀ sáwọn. Bẹ́ẹ̀ ni tí bá ti renew ẹ̀ tán wọ́n ní gbèsè about 2 company kan wà India. Ní Nàìjíríà tán ní àwọn abáyé ṣe fún ọdún 15 ìlú náà fẹ́ gbà. Owó tó fẹ́ gbà close to 4 million naira fẹ́ gbà. Ní Nàìjíríà fẹ́ gbà. Bẹ́ẹ̀ ni. Tẹ́ bá ṣe ń lo òyìnbó kọ́ èlò ní ọdún mélòó máa fi lò yẹn, èlò sì náà fẹ́ gbà. Àwọn tìlú ègbé yẹn wọ́n ní màmá lọ títí láéláé ni. Owó táwọn náà fẹ́ gbà close to 10 million naira fẹ́ gbà. Ní lílọ bíbọ̀ jíjẹ mímu. Jíjẹ mímu bẹ́ẹ̀ ni. Wọ́n dẹ́ni máa lò tó oṣù kan. Lọ́rùn kẹ́ tó padà sí Nàìjíríà. Nígbà tí ẹ wá gbọ́ ilé rẹ bí ọmọ ẹgbẹ́ òṣèlú APC, ẹ̀yin náà lẹ lè kó, ẹ̀yin náà lẹ rú Nàìjíríà, tẹ̀sí láwọn èèyàn dáadáa níwájú. Ǹjẹ́ tí ẹ fi lọ àwọn tó jẹ́ gbé yín pé báyìí ni ẹ ràn mí lọ́wọ́, ṣé ẹ sọ fún wọn, kí ni wọ́n wí? Gbogbo láti ìgbà tí wọ́n ti ràn mí lọ́wọ́ lálákọ̀ọ́kọ́, mo pásítọ̀ òṣèlú làwà. Gbogbo wọn náà sáré kiri wọ́n ṣe wá padà sí orí ìjókòó wọn padà. Ọ̀pọ̀lọpọ̀ tún máa dúpẹ́ fún wọn lẹ́ẹ̀kan sí wọ́n gbìyànjú. Gbogbo wọn náà mo sọ fún, àmọ́ pẹ̀lú bí mo sọ fún wọn tó náà, mo gbọ́ wọn tí ráyè tèmi for now báyìí. Wọn ò tí ì rí tèmi rárá ju pé wọ́n ṣe máa ṣe tí wọ́n lọ. Bó ṣe á rí ìsìn, ǹjẹ́ tẹ́ padà kàn sí kábíyèsí Ọ̀jọ́lá pé tó kábíyèsí mo ti dé o, èmi ọmọ yín náà ni ẹ ràn mí lọ́wọ́, ibi tó kù sí rè. Mo rán àwọn ọ̀rẹ́ mi tí wọ́n ń bá mi ṣe wàhálà yẹn káàkiri náà yẹn. Àwọn ọ̀rẹ́ mi jẹ́ pé gbogbo àwọn tó fáwọn ló ń gbà tó kọ́kọ́ ṣẹlẹ̀ yẹn, ipá àwọn fẹ́ lọ bá wọn mọ́, ipá àwọn ọmọ ìyá wọn táwọn lọ bá, tí wọ́n embarrass àwọn, tí wọ́n useless àwọn. Àwọn kan náà wà, àwọn ẹlẹgbẹ́ trailer láwọn bá ń bẹ̀, àwọn náà fún mi lówó. Tọ́ mọ̀ yín, bẹ́ẹ̀. ibi iṣẹ́ yín kọ́. Ibi iṣẹ́ mi nígbà náà ọ̀nà owó lábẹ́ àbílẹ̀ Naija wọ́n wà ní orí síìtì nígbà náà. Kọ́lọ́ọ̀bù wà nígbà fún wa, àwọn náà gbìyànjú ọ̀bá tó lè ṣe. Ṣíṣe yín ti ṣe wà báyìí, àbí iṣẹ́ ti bọ́ báyìí? Iṣẹ́ yìí wà. Wọ́n ṣe ń fún yín lówó oṣù. Bẹ́ẹ̀ ni. Lápapá Bẹ́ẹ̀ ni. local government, right? Bẹ́ẹ̀ ni. Ilé tẹ̀ ń gbé ọgbọ́n ọ̀lẹ̀ ń dá sí àti sanwó ilé látọ̀dún méjì tẹ̀ ti wà ńlẹ̀, ọgbọ́n ọ̀lẹ̀ ń dá.
àánú ọlọ́run là ń rí gbà ọ́, kọ́nà kó bá dúpẹ́ fún àwọn láńlọ́ọ̀dù wa torí látìgbà tí kìíní ti ṣẹlẹ̀ àwọn náà fìgbà kan fi wálẹ̀, kódà gbọ̀ngbà mi gan jíjẹ́ mú gan àwọn náà máa ṣètò ńgbà mi, wọn ò dẹ̀ ní wá lára pẹ̀lú owó lé owó tó yẹ ká ti fún wọn sí láti bẹ́ẹ̀ tó bí àbí 800,000 báyìí. lówó lè tẹ̀ kẹ́ san Bẹ́ẹ̀ni pẹ̀lú tó wà lára yìí náà. bẹ́ẹ̀ni sùkú àwọn ọmọ ń kọ́ ṣé wọ́n ti ń rí sùkú lọ. gẹ́gẹ́ bí mo sọ síwájú pé àánú ọlọ́run là ń rí gbà àti sùkúlù tó ẹ̀ mo sọ pé kọ́nà kó bá dúpẹ́ fún ìyàwó mi, ìyàwó mi àdẹ́ni tí òun ojú oorun sùn mọ́ máa ṣẹ́ láàárọ̀ àṣìlọ́sùn àṣìlálẹ́ ká lè jẹun káwọn ọlọ́léèwé èmi ò fi kọ́nà kó bá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún mi. bọ́ọ̀lù ṣe wá rí kí lẹ fẹ́ eléyìí ó ti kọjá ọ̀rọ̀ olóṣèlú nìkan, gbogbo ayé gbogbo àwọn tí wọ́n á láǹfààní láti wo kínní kí lẹ fẹ́ kàn ṣe fún yín ẹ máa fi bọ́ nínú àjàgà yìí. èyí mo dúpẹ́ ìrànlọ́wọ́ ni mo fẹ́ o, ọlọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba lóòótọ́ èèyàn kan wà tó lè ṣe àmọ́ lọ́wọ́ ọba nìkan ló mọ̀, ìrànlọ́wọ́ ni mo fẹ́ látọwọ́ àwọn ọmọ Nàìjíríà kó ṣàánú mi kí lè kúrò nídìí gbogbo wàhálà yìí tó ìrira yìí pọ̀, ìgbà mi ní rọrùn sùn, mi tẹ̀ kí rọrùn sùn máa ń fọ́ sára mi sùn ni bí kò ń lo oògùn tó yẹ kí n lò, oògùn náà mo fi ń gbéra, oògùn tí mo rà gan lọ́sẹ̀ nígbà mi àbí lóṣù bí 57,000 naira mo fi ń rògùn, àgbà tí mo rẹ̀ ti kó tí mo ti sí tí ò ti sí kankan báyìí mi ì rógùn lò mi ì rí kankan ṣe, àwọn ìrànlọ́wọ́ lọ́wọ́ bá ní mo fẹ́ àtọwọ́ ọmọ Nàìjíríà kó ṣàánú mi torí mi ì gbọ́dọ̀ kú báyìí, àwọn ọmọ mi sì kéré kọ́lọ́kọ́ ṣàánú mi, àwọn ọmọ 7 years 5 years ni mo ní, kò sí ẹnì kankan kò sẹ́ni kò sára àfọlọ́wọ́ bá láàrin kan ni mo ní, mi ò yọ ẹnì kankan lẹ̀ o àti mùsùlùmí àti kírísítẹ̀nì tó bá gbọ́ mi ní kọ́ọ̀sì ọkọ̀ tó ọlọ́kọ́ ṣàánú fún mi torí ìnira ẹ ti pọ̀ jù mi ìfẹ́ bá bá ẹ kú kọ́lọ́kọ́ jọ kó ṣàánú kó ètò ìrànlá àánú sí mi tó máa gbé mi dé láìpẹ́ láì jìnnà, ìyẹn ni mo fẹ́ o káwọn ọmọ Nàìjíríà ṣàánú mi àtàwọn tó jọ̀gá mi kọjọ kó wọ́n kó jẹ́ èyí tí mo ti ṣẹ̀ kó jọ tó ọlọ́run kó mú kó ń bọ́ kó gbàgbé kó ṣàánú, àánú ni mo fẹ́ àánú kó jáde kan tí mo fẹ́ ju àánú ọlọ́run bá lọ. omijé kò nídìí kẹsùn mi lè ṣe jù báyìí lọ, mi lè ṣe jù báyìí lọ. ẹ dárúkọ yín ẹ dárúkọ àkáǹtì nọ́mbà tán lè fowó sí. orúkọ mi lẹ́ẹ̀kan sí Adésọ̀kan Ibrahim Ayọade, fún gbogbo ẹ̀ tó bá fẹ́ ràn mí lọ́wọ́ tọ́nà bá rán sí mi mo dẹ̀ pọ́n náà wá ṣe ètò ìdálágbá ọlọ́ọ̀bà gbogbo táwọn náà bá ti mú owó jáde tó fi ràn mí lọ́wọ́ ọlọ́run bá fọ̀pọ̀ rọ́pò síbẹ̀ fún wọn, àwọn ọmọ náà ò ní fi rá burú gbà wọn ò ní dá burú lágbára ọlọ́ọ̀bà, àkáǹtì nọ́mbà tí mo ń lò GTB ni 0053024267 lẹ́ẹ̀kan sí GTB 0053024267 kọ́nùbà kó máa dúró ti ẹnì kọ̀ọ̀kan. orúkọ mi lẹ́ẹ̀kan sí Adésọ̀kan Ibrahim Ayọade, fún gbogbo ẹ̀ tó bá fẹ́ ràn mí lọ́wọ́ tọ́nà bá rán sí mi mo dẹ̀ pọ́n náà wá ṣe ètò ìdálágbá ọlọ́ọ̀bà gbogbo táwọn náà bá ti mú owó jáde tó fi ràn mí lọ́wọ́ ọlọ́run bá fọ̀pọ̀ rọ́pò síbẹ̀ fún wọn, àwọn ọmọ náà ò ní fi rá burú gbà wọn ò ní dá burú lágbára ọlọ́ọ̀bà, àkáǹtì nọ́mbà tí mo ń lò GTB ni 0053024267 lẹ́ẹ̀kan sí GTB 0053024267 kọ́nùbà kó máa dúró ti ẹnì kọ̀ọ̀kan.